òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ojú tó ń wà kárí ayé ní lóko lẹ́yìn ọjà ìgboro tí atẹ́gùn ìkànnì fẹ́ dé a ń tún wà pẹ̀lú Yèyé Adésùnkẹ́mi Ọmọlára Ọlátúnjí Yèyé Olókun nílùú Ìlọrin. Yèyé ẹ bá súnlẹ̀ fáwọn èèyàn. mo kí gbogbo yín pátápátá o, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o, láṣẹ Elédùmarè ipá yìí ò ní ká yín, ọkàn yín á balẹ̀, porogodo ayé ò ní lù fún yín. jọ̀bọ́ ló ṣe wá ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fẹ́ parí yìí, ní parẹ́ mọ́dún ní rámáyé, ayé yín ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè, ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. Yèyé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣà tí wọ́n jẹ́ bí ìyá òòṣà bíi tí nàá ti dé a sì rí bí ilé òòṣà wọn ṣe rí, ṣùgbọ́n ní ti yìn ló dàbí kíyàn tẹ́ni kíyàn sùn, gbogbo ẹ̀ ń dán yìnyín àwọn òòṣà gan-an wọn fanimúrọ̀s kò dàbí àkótẹ́tẹ́ láyé ìjọ́un àrí pé ẹ̀jẹ̀ àrẹ́jẹ̀ lọ́tún àrẹ́jẹ̀ ló sì gbogbo ẹ̀ àwọn ilé òòṣà gbọ́n tí yín ò rí bẹ́ẹ̀, kí ló fà ọgbọ́n ò lè dá sí báwo ló ṣe rí bẹ́ẹ̀. ṣe mọ̀ pé àwọn olóyìnbó máa ń pè kinní kan ní wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní cleanliness is next to godliness. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ energies ni àwọn òrìṣà wa, kì í ṣe wípé a kì í fún wọn ní nǹkan jẹ o, kì í ṣe bá a kì í venerate wọn with ẹ̀jẹ̀ o. nǹkan tó gbé àárín kankan tó jọba yẹn. ṣùgbọ́n a fi dẹ́kórọ̀mù sí ni, a fi ọ̀làjú kún un. Then as time goes on, I realize pé our òrìṣà in actual reality wọn kì í ṣe onídọ̀tí, wọn kì í ṣe onídọ̀tí tí ìdí ń yọ lórí wọn, tí wọ́n máa rin ṣì tẹ́ẹ̀dé ilé wọn tẹ́ẹ̀mọ̀ fọwọ́ bomú. So nǹkan téèyàn bá ń fún òrìṣà ló máa attract energy wọn wá. ṣó ti yé, àwa náà ti ṣe darí rí with time and more spiritual enlightening and awakening ni a forget pé àwọn gangan fúnra wọn ẹni mímọ́ ni wọ́n, so àwọn náà ò fẹ́ ìdọ̀tí, òun ló jẹ́ kẹ́ rí ìdí rẹ̀ gidi bẹ́ẹ̀ ni à ń fún wọn o, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú ìdọ̀tí. ẹ wá dìde ẹ ká ṣe tọ̀ káṣẹ tọ̀ wọ́ káṣẹ ilé ìjọsà kájọ wò káwọn èèyàn rí òrìṣà Yemọja lélẹ̀ eléyìí a kàn fi ṣe rí gbogbo àwọn nǹkan tá a tẹ́ rí yìí a fi wọ́n ṣe àmì symbol lásán ni wọ́n, energy wọn inú ni òrìṣà ń gbé. ṣó ti yé yín, gbogbo eléyìí èèyàn lè kó gbogbo ẹ̀ sí kó ní òun fẹ́ dáná sun, kó wá bìlí lẹ́mìí ẹ̀ pé gbogbo òòṣà ni mo ti dáná sun, symbol ni wọ́n. ṣó ti yé, a fi ń tán wọn lé ní ṣé bí a ṣe bá mọ̀ pé a máa ń rí àwọn tọ́ọ̀bù kan tẹ́ kó wọ́n máa ṣe àwòrán bàbá tó kú, àwòrán ìyá tó kú láti bẹ̀ ṣe láti fi ṣe ìrántí wọn. so gbogbo eléyìí àwọn tá a fi ń ṣe ìrántí wọn rèé, inú ni òrìṣà ń gbé. bẹ́ẹ̀ ni àṣẹ inú, èṣù alájẹ ló wà ní èṣù alájẹ rèé. bẹ́ẹ̀ ni dídarí owó símbọ̀ Iyemọja nìyẹn. bẹ́ẹ̀ ni símbọ̀ Iyemọja Ọbàtálá lélẹ̀ jẹ́ báwo dáadáa. bẹ́ẹ̀ ni símbọ̀ Ọbàtálá nìyẹn. èyí Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórí ìyá ayò àwọn ẹ̀dẹ́ kó tó wẹ mọ́ ìyá káàrí ọlọ́wọ́ ọdẹ òun lélẹ́yìí Ọ̀ṣun rèé. ọkọ orí mi rèé Ṣàngó Olúkòso àyàrá anákàtà yẹ́rìyẹ́rì sọ́gìrì làgìrì ọ̀làkìrì kàkà fi gbẹ́dùn bọ́lẹ̀ wọ́n lè fi iná làdá láyé iná bẹ lọ́dọ̀ kábíyèsí Ṣàngó. so Olúkòso àyàrá bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ rèé Ọyẹ́ Orírì òun rèé èṣù ọlọ́gọ rèé bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni a ní. so ajé rèé symbol ajé, gbogbo eléyìí symbol wọn ni, afẹ́fẹ́ ni wọ́n. so inú ni wọ́n ń gbé. àmì wọn gbọ́dọ̀ wà nínú tẹ́ḿpù ni. bẹ́ẹ̀ ni ajé rèé ìkókó olókun rèé àwọn kòkó Yemọja wa rèé òṣàbèjì rèé symbol wọn ni, ẹ̀rí pé wọ́n kàn wá bẹ́ẹ̀ and they are very neat. ẹ̀dùn gbálájá orí igi. bẹ́ẹ̀ ni. omi yìí
arígbó mi wà náà kò yìí bẹ́ẹ̀ni tẹ bá bù fún yàn àbíkàn bá mú bó ni ìmọ̀ra ẹni dá ẹ̀. ìgbàgbọ́ tiwa ni wípé àṣẹ Olódùmarè wà nínú ẹ̀ so tá a bá bù ú téèyàn bá ní ìgbàgbọ́ yóò ṣiṣẹ́ fún un tí kì í ṣe pẹ́ni tó pé kí náà gbé síbẹ̀ àmọ́ bí gbàgbọ́ yẹn bá rọ̀ mọ́ à ń bù fáwọn èèyàn dáadáa wọ́n dẹ̀ ń dúpẹ́ ó sì mú lámúyè. bẹ́ẹ̀ ni òrìṣà bàbá tó wà mí kọ́ bàbá yìí. Ajagunà rèé símbọ̀lù Ajagunà ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ẹgbẹ́ àní akọ àní abo Ajagunà ló lórí ẹgbẹ́ ọkùnrin Ìyálóde rèé ló lórí ẹgbẹ́ obìnrin. kórì lélẹ̀. kórì kótó nìyẹn òun ni òrìṣà tó wà ní bẹ́ẹ̀ ni Ìyálóde lélẹ̀ kórì kótó rèé òun ni òrìṣà tó wà ní ìjájì ọmọdé ẹ̀rí pé gbogbo